من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنه لهم المنصورون وإن جندنا لهم الغالبون أنتم فرودي ونافلي أنتم حديثي وشغلي قبلتنا في صلاتي إذا وقفنا نصلي أنتم فرودي ونافلي أنتم حديثي وشغلي قبلتنا في صلاتي إذا وقفنا نصلي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل صلاة محسنة على سيد المحسنين صلى الله عليه وسلم وعلى آله المباركين وأصحابه الطيبين صلى الله عليه وسلم. جزا الله خيرا قومنا وجدودنا آمين. وقد مادوا لنا سبلا ومسالكا آمين. رحم جميع ساتساتنا آمين. ومعلمينا آمين. وشيوخنا آمين. ولكل ما له حق علينا آمين. ولمن أوصانا بالدعاء آمين. برحمتك يا أرحم الراحمين. آمين. الحمد لله الذي جعل الحمد ثمنا لنعمائه وجعله سببا لسيادته ومعاذا من عذابه. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. tí wọ́n bá ń sọ pé rúbà jílísà ti ń ka iná ìjókòó tá a wà ń bẹ̀ yìí òun ni wọ́n ń wí nǹkan kọ̀ọ̀kan tí ó máa ṣẹlẹ̀ nínú àwọn ètò ìgbésí ayé ọmọ èèyàn á máa ṣẹlẹ̀. àwọn fìlọ́sọ́fà wọ́n panupọ̀ wọ́n jẹ́ àmọ̀ wípé a máa ṣẹlẹ̀ nítorí ìdí mẹ́ta. bàbá wa pọ́nlé báyé èèyàn bá ń rí báyé eyín ti ń rí. àwọn àfáà tí wọ́n já àwọn ọ̀jọ̀gbọ́n àwọn hùkàmáwù àwọn bùlàgáwù wọ́n wá ní ọ̀nà mẹ́tàlá wá sí. àkọ́kọ́ bíi tá a wá sí òun ni pé a wá síbi wípé dídá onítọ̀hún gangan bí wọ́n ti dá onítọ̀hún torí dídá ọmọ èèyàn ní ṣiṣẹ́ nínú ayé ọmọ èèyàn. ẹlẹ́ẹ̀kejì a wá síbi bíbí a wá ìjẹ́yàn ọmọ èèyàn tá a bá rírú ìgbésí ayé èèyàn tó ya fọ́tò tí ayé aláàjì wa bàbá wa Abdulbashiti àpọ́nlé Ànábì Muhammad táyé èèyàn bá yaru fọ́tò táyé yín yá yìí àwọn àfa àwọn ní ẹlọ wàrà títọ́ táyé èèyàn bá wá rí báyìí àwa là ń ṣe mólìdí ànábì ọwọ́ ajẹ́ pé dèdè ọjọ́ tẹ́ ẹ fi mólìdí ànábì sí ìwọ̀n ajẹ́ dèdè ọjọ́ tẹ́yìn náà wálé ayé. àmọ́ kí n tó débi ọ̀rọ̀ yín mo kí ẹni tó ṣiṣẹ́ ẹni tọ́lọ́run ní ó wakọ̀ yín wáyé ẹni ọlọ́run ní ó ṣiṣẹ́ tọ́lọ́run fi sẹ́yìn ṣiṣẹ́ ti sẹ́pọ̀ láyé o. iye èèyàn tí ń bẹ lérí fídì tí ń gbá bọ̀ pléyà náà ní gbogbo wọn jẹ́sí wà lọ́rùn kálukú àmọ́ eré ire tí gbogbo pléyà sí ó ṣe eré ọwọ́ ẹnìkan náà lọ́wọ́ o. ẹni tó wà lọ́wọ́ rẹ̀ náà lẹni tọ́lọ́run ní ó skọ́. bàbá mi àgbà káàtì bí àgbà tí olúwa gbé gbogbo eré ire ìgbọ́wọ́ yín tó ṣe páyìn náà lẹ̀ sí tẹ̀ ẹ̀yin náà lẹ̀ sí ṣe ẹ̀yin lẹ̀ bàjẹ́ ẹ̀yin lẹ̀ gbìn lọ́lọ́run ní kó yọ fún yín. báyé bàbá wa Alhaji Abdulbashiti ti bá rí báyìí àti gbogbo àwa tá à ń jọmọ agbára kọ́ o wàhálà wa kọ́ o ẹ̀yin lọ́lọ́run fi nǹkan náà pọ́nlé. mo wá tara bàbá mo kí bàbá wa àgbà bàbá wa oníwàásí àgbáyé òní bàbá mi Fadilatu Sheikh bàbá wa Maulana Sheikh Muhyiddin bàbá wa Àjàní Bello ẹlẹ́kùn ẹ̀sìn bá mi pariwo ṣéwù mọ́ ẹlẹ́kùn ẹ̀ wí bẹ́ẹ̀ dáadáa
wí bẹ́ẹ̀ dáadáa. mo fi ti bàbá wa Àjàní mo fi kí bàbá wa Akéwùsọlá mo fi ti bàbá wa Akéwùsọlá mo fi kí bàbá wa Àgbàláyé Tòrò eríire tọ́lọ́run ní kí bàbá wa Alhaji Abdul Basit tí o máa ṣe yìí bàbá ẹ mọ̀ kú eríire alhamdulillah ẹ mọ̀ kú dùnú ẹ kú bọ́lọ́m tí bá yín pè é bàbá wa Abdul Basit èyí tẹ̀mí rí nù gbèsè ayé yín tọ́lọ́run fi ní ó máa rí báyìí òun nípa àfa ní tulubuli nafsika jìránà tujawiruhum. tulubuli nafsika. ẹ kú bọ́lọ́m bá ń bẹ lára rẹ pariwo ọlọ́run ní jìránà tujawiruhum. bàbá wa pẹ́lẹ́ bí a bá wò gbèsè ayé yín yóò rí pọ́ papọ̀ lérí nǹkan méjì ọ̀pàkọ̀ lérí bọ́lọ́m ti fẹ́ ṣe yín tí ń jẹ́ lọ́kì tọ́mọ èèyàn máa tẹ̀ tí ó jẹ́ sábàbí débi eríire ọwọ́ àfi nǹkan ẹyọ kan kún fún yín kí ni nǹkan ẹyọ kan tó fi kún fún yín òun náà nìwà. bàbá ń bọ̀ èèyàn sọ̀rọ̀ ṣàjọ o èèyàn lè sa èrò jọ láyé èrò ó dùn ṣàjọ kódà bí tí ọ̀tẹ̀yàn lọ́rùn bá ṣẹlẹ̀ kódà bí tí wọ́n bá ń bá yàn bẹ̀ tí ò ní dùn mọ́ yàn nù tán bá ń bẹ̀ bàbá èèyàn máa rí èrò ń bẹ̀ ntí ó ṣẹlẹ̀ sẹ́dá tó ṣe pé kò ní dùn mọ́ bó bá ṣẹlẹ̀ sí èrò àmọ́ wá bẹ̀ èrò dùn ṣàjọ èèyàn ni ò dùn ṣàjọ òbí wọn náà fún ẹyàn gan bọ́ fún ọkà bàbá bọ́ bá níwà tí ń bẹ lọ́wọ́ àpọ́nlé ayé òní dán lóhùn báyìí. èyí tí lóbulì náà bù sí ká. ọpẹ́ tá à ń bá yín dùn ní pé ńgbà tẹ́ fẹ́ gbé ẹsẹ̀ ẹ̀ sí ẹsẹ̀ gbé ẹsẹ̀ bíbí ọ̀tọ̀ ẹsẹ̀ títọ̀ ọ̀tọ̀ àmọ́ kẹ́mi lè sọ fèrè lẹ̀ torí bàbá wa àgbàlagbé ni wọ́n ń retí mi lọ́dọ̀ wọn báyìí nínú mọ̀lẹ́tẹ̀ yà yín mo kí gbogbo òjòkó àwọn àfa bàbá wa gáúsù ni bàbá wa ṣé òmùrìtádọ̀ ní bálò mo fi yín kí gbogbo òjòkó mo kí gbogbo àwọn òjòkó ẹ dákun tó rọ Ọlọ́run ẹ má bínú kí ni mo fẹ́ ká mú lára bàbá wa àpọ́nlé bàbá wa Sàmánì Ọlọ́run bàbá wa Sàmánì Ọlọ́run ní dá àlámà irú mọ́ yín lọ́wọ́ bàbá wa Akéwùsọlá gáúsù alimiskinu billah kí ni mo fẹ́ ká mú lára bàbá wa Alhaji àpọ́nlé òun ni wípé tí wọ́n bá bíyàn èèyàn túnra rẹ̀ bí ni o bàbá tó bí yín ni wọ́n jókòó yìí àwọn náà wá ń rí yín pé Olúwa ti ní ká yóò máa rí yín níbi tí wọn ò ti rí àwọn wọ́n fi yín ṣe wàhálà kìtàbí náà ti kún ansiyarati. wàhálà kìtàbí náà ìbọn ansiyarati. ọ̀kadà bò pé nínú ìbùn bò pé nínú ti kún mọ́jì ọ̀dàrú. náà ti kún ansiyarati. anasiri wà fi adamilimai táyà múmujà isu. wà fi adamilimai táyà múmujà isu. bàbá wa àpọ́nlé lọ́wọ́ ìṣẹ́jú márùn-ún tẹ́mi ó fi ìṣẹ́jú mẹ́ta tó kù tẹ́mi ó fi jókòó ntí mo fẹ́ ká mú lára yín ni wípé gbogbo wa yìí náà òun náà la lè ní òun náà lọ́lọ́run lè ní káwa náà ó débi eríire tẹ́ ẹ dé o tá a bá mọ tí ń bẹ lọ́wọ́ wa maintain torí pé nínú àkọ́kọ́ tí mo jọ èmi lójú lára yín púpọ̀ òun ni wípé ẹ̀bùn tó wà lára yín pọ̀ ìgbà tẹ́ ń kí bàbá wa Òkìkí èmi máa gbọ́ kẹ́sẹ̀tì yín púpọ̀ ìgbà tẹ́ ń kí bàbá wa Òkìkí ẹ wá ní àpọ́nlé tààrà yẹ Òkìkí àṣì Ọlọ́run látẹnu Òkìkí ẹ wá ní kì í ṣe pé mi ò lẹ́bùn mi àbí tó lè gbé mi ga ẹ má bínú torí Ọlọ́run ṣe mọ̀ pé wọ́n ní atil kausa bá rí ha ẹni tó mọ fàáta ní kẹ́ ẹ fún ibi tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé báwo lọ́lọ́run ti ṣàánú yín tẹ́ẹ̀tì tí ń bẹ lára yín ìwọ náà tó jókòó yín tó pọ̀ ní bẹ lára rẹ ó kú bó ti ṣàwárí ara rẹ o ìṣàwárí ara ẹni ó important nínú ìgbésí ayé ọ̀ ń da àwọn àfa láàmú kọ́dẹ̀ lómi ń da ìyá rẹ̀ láàmú ń da bàbá rẹ̀ láàmú pé dádì mi àdúrà tẹ̀ ń ṣe ẹ̀ ṣàdúrà dáadáa mọ́mì mi ẹ̀ gbàwẹ̀ dáadáa bó lẹ́yìn tí ń rìn ẹ̀ gbàwẹ̀ dáadáa ẹ̀ kàn wáyé ìhùnrán ni ìyá rẹ̀ ti sìn ọ́ débi tí ó sìn ọ́ dé ìwọ ni ó dictate ara rẹ̀ discover yourself àpẹẹrẹ discover ara wọn ni o àwọn ọmọ kan náà tí wọ́n wá kọ́kọ́ discover ara wọn wọ́n ní lamma tawalla al-Hajjaju shuhud al-Iraq amara mari usawu an yatufa bil-layl Hajjaj òun ni wọ́n gbé ìjọba ìlú Iraq lé lọ́wọ́
wọ́n ní kó máa ṣèjọba nílùú Iraq ọ̀dà ṣáájú ń bẹ̀. Àjájú wa ní nínú òfin tòun àlùtífì òfin tòun tó wọ́n kọ́kọ́ gbé wá nínú ìlú yìí òun ni wípé farabalẹ̀ jẹ́ kí n máa dá lọ. Ó ní òfin tòun ni pé ẹ̀yin màrìwúsà ẹ̀yin agbófinró ẹ máa káàkiri nínú ìlú Kíndálé ẹ ti yọ̀ǹda mi. Itulubuli nafsika jirana tujawiruhum. Àbí kó bá ń lọ síbi pé wá ń síbúlì nafsika máa ń sì là ń tàlú bí. Wá ń síbúlì nafsika. Dókítà bá jẹ́rìí ọmọ Yorùbá lọ́wọ́ máa ń sì là ń tàlú bí. Bàbá àpẹẹlẹ ibi tí mo ti lọ nínú ọ̀rọ̀ yẹn ni wípé alẹ́ lòmíì náà nírú eríire yín ẹlòmíì náà nírú lọ́kì yín alẹ́ yọ̀ kẹ́tẹ́ mi fẹ́ kí gbogbo wọ́n jọ mú lára yín ni pé àníwọ̀n náà discover ara rẹ̀ èmi ló mú ọ tó ń ṣiṣẹ́ ọ̀nsẹ́ farabalẹ̀ ìwọ náà níṣẹ́ tí wọ́n yàn ọ́ látọ̀run ìwọ kan náà lọ fẹ́ jẹ́ àfáà tí ó máa ṣàdúrà fún yàn ìwọ kan náà lọ fẹ́ jẹ́ àfáà tí ó máa ṣe wáàsí ìwọ kan náà lọ fẹ́ jẹ́ àfáà tí ó máa kọ́ ọmọ ń kéwú ìwọ kan náà lọ tó fẹ́ jẹ́ àfáà tí wọ́n sọ pé ń ta mọ́tò bíi ti bọ́lọ̀m ti ṣe fún bàbá Akéwùsọlá tí gbogbo nǹkan pé sí wọn lára nínú ìjà àfáà wọn àyàn tẹlómìn bẹ́ẹ̀ o eré eléri lòun wò lérí rè òfin pé o. wákàtà ìní nafsika. farabalẹ̀ Àjájú wa sọ fún àwọn agbófinró pé ẹni tẹ́ ẹ bá lè ti rí ní déédéé aago lẹ́yìn ìṣááyì tẹ́ ẹ bá lè ti rí èèyàn ní déédéé àsìkò tó ń jẹ alẹ́ tó jẹ tẹ́ ẹ bá lè ti rí èèyàn ń ta ẹni tẹ́ ẹ bá rí ẹgẹ́rì rẹ̀. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ń bẹ nínú tírà tí wọ́n ń pè ní Mufradul Alami fi ilimi rasimi. Àjájú wa wí bẹ́ẹ̀ ó wá dijọ́ kan àwọn agbófinró yìí wá ń lọ wọ́n ń lọ fàwájáde salasata thibuyan baba wọ́n bá rí àwọn ọmọ kéékèèké mẹ́ta kan yẹlẹ abuna ba'da al-isha lẹ́yìn aago mẹ́jọ ànásírí lẹ́yìn aago mẹ́jọ ni wọ́n ń ṣeré àwọn màrìúsà yìí wá bí wọ́n léèrè wípé má antum atta khalaftumul amral muluk kí ló ṣe yín ọmọ ta ni yín báwo lẹ ṣe jẹ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó jẹ́ aṣáájú nínú ìlú ọ̀gá nínú ìlú pírẹsidẹ́ǹtì nínú ìlú èmi ló dé ọ̀pàṣẹ ọlẹ́nìkan ò gbọ́dọ̀ jáde kí ló fi yín lọ́kàn balẹ̀ tẹ́ fi jáde ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ìkànnù wọn wá ní kí lè ṣe fún wa wọ́n ní tá a ṣe ni pé a pa yín ọlọ́dà òun ò ní kẹ́ ẹ mọ́ pa àwọn bàbá àpọ́nlé ẹlẹ́kùn ìfẹ́ kẹ́nìkan kan wọ́ lọ́dọ̀ yín lásìkò yìí wọ́n ń síbùlì nafsika wọ́n ń síbùlì nafsika mọ́sílá tàlùbí. bàbá àpọ́nlé bàbá mi láyé tòrò ọmọ ta ni yín tẹ́ ẹ fi yapa àṣẹ àwọn ní kẹ́ ẹ má pa àwọn ìkan lọ́kọ́kọ́ náwó ọlọ́run ní ẹ má pa àwọn àmọ́ kẹ́ ẹ tó pa àwọn ẹ dákun ẹ̀bùn ní ìṣẹ́jú kan àbí àfù nínú ìṣẹ́jú kan òun ní ọ̀rọ̀ tó wọ́n sọ ẹ̀bùn ní ìṣẹ́jú kan àwọn tó ń wá ní ọ̀dà àìpẹ́ lọ́rọ̀ ọmọ wí ìtọ́fẹ́ wí ń lè di kí wọ́n pa ọ́ ó sì lè di kí wọ́n má pa ọ́ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́lòmíì náà sọ nínú tọ́lọ̀ ń bun ajé àpọ́nlé ni pé bàbá rí mọ́kọ́ àpọ́nlé mọ ọ̀rọ̀ sọ ẹ̀rí pé tí ọba mọ̀rọ̀ sọ ò ní lè morin kọ ọ̀rọ̀ ní bí orin ní bí ọ̀rọ̀ ọmọ àkọ́kọ́ yẹn ó wá bẹ̀rẹ̀ ó ní ẹ dákun ẹ jẹ́ n ṣàlàyé irú ọmọ ẹni tí mo jẹ́ kẹ́ tó pa mí kẹ́ ẹ lè mọ̀ pé tẹ́ báyìí lè pa òun ẹ̀sìn àgbákò ó ní ọmọ ẹni tó ń jẹ́ ni pé ànábùnú lẹ́vì. ànábùnú lẹ́vì. ó lóun lọ́mọ ẹni tó ṣe wípé. anatiri kọ́ ọ̀bùlà hó. ó ní ẹ wá ìbọn ńlá tẹ́ fi pa òun kẹ́ lè ṣe àgbákò tilẹ̀ bá mọ́ ó lóun lọ́mọ ẹni tó ṣe pé anatiri kọ́ ọ̀bùlà hó gbogbo ti ń jẹ́ ẹ̀yìn ọrùn àwọn ọlọ́lá ẹ̀yìn ọrùn àfà ẹ̀yìn ọrùn mọ́gàjí ẹ̀yìn ọrùn olówó ẹ̀yìn ọrùn gbajúmọ̀ ìmọ̀ tẹríba fún bàbá àwọn báyìí ni. máa bẹ iná máa dùn mí wàhálà sí mi. ajé àyìnjẹ́ ń pẹ́ lérí ẹ̀ àkọ́kọ́ wí bẹ́ẹ̀ nínú àwọn mẹ́ta àkọ́kọ́ ló ń lọ́mọ ẹni tí gbogbo ẹ̀yìn ọrùn máa tẹríba fún bàbá àwọn wọ́n ní làálà anna umini abuna il amiri
wọ́n ní ẹ̀yọ́kù ọ̀sẹ́gbẹ́ kan làálà anáwó min abúlé ilẹ̀ amir ọmọ yìí dàbí pé ìkànnù àwọn aláṣẹ ìlú yìí ni bàbá rẹ̀ tá a bá sì fi lè fi dàṣẹ gé ọmọ aláṣẹ àwọn jẹ̀bi ẹ̀yọ́ eléyìí sẹ́gbẹ́ kan kò ṣe pa ọmọ aláṣẹ inú ìlú yìí ni wọ́n yọ sẹ́gbẹ́ kan wọ́n ní wọ bó lọ jẹ́ olóhùn ni a máa pa òun náà àmọ́ bẹ́ẹ̀ ti gba ìkejì òun láàyè kó sọ̀rọ̀ ẹgbẹ́ òun náà láàyè kó wọ́n sọ̀rọ̀ ó náà sọ pé ànábùnú lẹ́dí. ànábùnú lẹ́sí láyò sílù dára kìdìrà o. ànábùnú lẹ́dí láyà ń sílù dáhàrú kìdìrà o. ànábùnú lẹ́dí láyò sílù dáhàrà kìdìrà o. ànábùnú lẹ́sí láyò sílù dára kìdìrà o. ó ní wa iná sàlátì yà ó máa ń fa sáwọ́fà tẹ̀ wú. wa iná sàlátì yà ó máa ń fa sáwọ́fà tẹ̀ wú. ìkejì ní òun tẹ́ rí anásírí bàbá olóhùn lọmọ ẹni tó ṣe wípé gbogbo ọjọ́ láyé ilé àwọn kì í dá fóúnjẹ o bí ìlú yìí ti tóbi tó ìwọ̀n mọ bàbá àwọn ní máa dáná bá gbogbo ìlú yìí tẹ́ ẹ bá lè pa àwọn ebi ọ̀pá yín torí bàbá àwọn sọ̀fọ̀ ọ̀hún tẹ́ ẹ bá lè pa bàbá àwọn lẹ́kún lérí ìhun ẹni jẹun nínú ìlú yìí wọ́n ní kan nú àwọn màṣíráfù nínú ìlú yìí ni ẹ̀yọ wèrè lẹ̀ ẹ̀yọ́lẹ̀ wọ́n wá yọ́lẹ̀ tán ìkẹta nù wọn wọ́n wá ní wọ́n náà bó o ní ṣe ká pa wọ́ olóògùn náà lọ́rọ̀ bàbá bíi ti kó ó ní ẹ̀ lè pa òun ó ní tẹ́ fi lè pa òun ni pé òun náà lọ́rọ̀ tó wọ́n sọ wọ́n lọ́mọ ta ni ọ́ ó ní ànábùnú lẹ́fí. àádọ́ sùfún fàbíyà sí mi. olóògùn lọ́mọ ẹni tó ṣe pé àádọ́ sùfún fàbíyà sí mi yìí olóògùn lọ́mọ ẹni tó ṣe pé bí ogun bá yá nínú ìlú yìí bàbá àwọn ní máa mú igi òun ni ó máa fi sẹ́ẹ̀tì gbogbo ẹni tó fẹ́ lójú ogun òun ni ó mú igi rẹ̀ tí ó máa fi dùdù tó fi kéré káàkiri bàbá àwọn la ṣáájú ogun. wọ́pọ̀ wà máa bí sẹ́ẹ̀fì àtàkọ́mọ́tì. ọlọ́run ọmọ ẹni tó ń jẹ́nu torí àkókò wọ́n wá ní ànípa wọn àmọ́ kù tá a ṣe èmi ló kù tá a ṣe ẹ kó ọ̀rọ̀ wọn ẹ kó lọ sọ́dọ̀ Hajjaju gàgàn àjájù ọmọ àwọn eléyìí tá a bá ti dọ́dọ̀ àjájù á ṣàlàyé fún wọn ilẹ̀ wa mọ́ wọn kó wọn dọ́dọ̀ àjájù níbo wọn jẹ́ wọ́n ní ọyẹ ẹ̀wí tẹ́ ẹ̀wí fún wa ẹ̀wí fún bàbá wa àjájù àkọ́kọ́ náwó oní tó ń wí nù ìkejì náwó oní tó ń wí nù ìkẹta náwó oní tó ń wí nù àjájù ní ẹ̀ka rẹ̀ àjájù ní ẹ̀yìn màrìwúzà yìí òpònú níyìn ẹ wo fàṣọ́hà wọn ẹ wo ádàbù wọn ẹ wo ìdímù wọn ẹ wo márífà wọn ọmọ ẹni yìí èyí tó pera rẹ̀ yìí ní ọmọ bàbá tí gbogbo ayé ń tẹríba fún bàbá rẹ̀ ọjẹ́ nǹkan kan nù lù yìí bàbá rẹ̀ ìnáwó hajjamu bàbá rẹ̀ ní máa bá yàn dẹ́kù ọmọ adẹ́kù lásán ni. àwọn tó ń wò pé rárá ṣé ọmọ adẹ́kù ni èyí kìí sọmọ gbajúmọ̀ wọ́n ní ìwọ ẹlẹ́ẹ̀kejì tó ní láyúnzílù dára tó ní gbogbo ọjọ́ ayé ìkòkò kì í sọ̀kalẹ̀ lérí iná ilé bàbá tiẹ̀ ẹ̀yin dáná bọ́ọ̀lù ni ọmọ dáná bọ́ọ̀lù ni ọ tá ni wọ́ ó ní alákàlà ẹ má dá wọn múgùn yìí lóhùn èmi tẹ́ ẹ rí ọmọ bàbá ẹlẹ́wà ní mi ẹ̀wà ọlámúlùkẹ́ bàbá mi ń ta wọ́n ní èyí ó lẹ̀ ìwọ ẹlẹ́ẹ̀kẹta ọmọ tá ni wọ́ ó ní ẹ má jẹ́ wí wọ́n ní wí wọ́n ní òun tiẹ̀ ìnáwó ibnu ahiki ọmọ bàbá ahùnsọ̀hùnsọ ni ìtumọ̀ tí ń wí pé bàbá àwọn máa fi igi sẹ́ẹ̀tì àwọn ọmọ ogun téèyàn ọba àwọn sọ sẹ́ẹ̀bà pé yóò mọ ju kínní lọ báyìí bí tí ń ju lọ tí ń ju bọ̀ ń sẹ́ẹ̀tì ẹ̀ ni bí ọba dáa fún bàbá wa káàtì bí jù báyìí lọ táyé bàbá wa káàtì bí sẹ́ẹ̀tì jù báyìí lọ táyé bàbá wa ayé tọ̀rọ̀ dùn jù báyìí lọ tí bàbá wa Muyideen oníwàásí àgbáyé tọ́lọ́hún ní kí wọ́n jẹ́ bàbá tí wọ́n tọ́ ní títọ́ ní rírè fún bàbá wa Alhaji Abdul Basiti àpọ́nlé bí Alhaji Abdul Basiti àpọ́nlé ọba fi ẹ̀kọ́ ara wọn kún kò ní rí báyìí o ìwọ náà tọ wà ní àyín wá síbùlì náfúsíkà máa ń sì là ń ta lùbì. wọ́n á tarí lè náfúsíkà. ìwọ náà ipò kúnlẹ̀ o ipò onípò ló ń dìmú o ìmáa di ipò onípò mú tó ń dìmú ló fi ń sisi ó ń sẹ́ wọ́n yẹ̀wọ́ náà níṣẹ́ rẹ o ìjọba jẹ́ àpọ́nlé gbẹ́sẹ̀ sérí iṣẹ́ wọn wọ́n gbẹ́sẹ̀ sérí àyànmọ́ wọn wọ́n gbẹ́sẹ̀ sérí tí wọ́n wá ṣe láyé
ń yẹ wọ́n báyìí àbí ò yẹ wọ́n ń yẹ wọ́n o Alhaji Basiru bọ́lọ̀ ti ní kọ́ ọmọ yẹ yín ń yẹ yín ń jẹ́ Ajiwa Muhammadu Yusuf bó ti ń yẹ yín táwọn àgbàlagbà ń fi yín dúpẹ́ yìí ẹ̀yin náà rọ̀ ọmọ fi dúpẹ́ jù báyìí lọ. Àmín. Alhaji Basiru ti ẹsẹ̀ wọ́n bẹ́ẹ̀ ni èyí tẹ́ ṣe yóò jọ èmi lójú púpọ̀ èmi wá pé ìwọ̀fẹ́ ni àmọ́ ń gbà tó wá dà báyìí mo kí yín lẹ́ẹ̀kan mo ní ẹ kú àpọ́nlé bí orúkọ yín ó burú kéèyàn ọmọ ẹjọ́ kan tẹ́ ń jẹ́ kọ́mọ rí bẹ́ẹ̀ ti rí téèyàn bá rí bẹ́ẹ̀ ti rí àmọ́ wa bá dúpẹ́ pé ó kọ ọmọ ìyàtọ̀ ìwà ọ̀yàtọ̀ sókọ ó kọ òyàtọ̀ síwà àwọn èèyàn pọ̀ tọ́jọ́ bí wọ́n jò ní o orin kan tí mo kọ sọ́wọ́ àwọn ọmọ ilé kan bẹ́ẹ̀ mo ní kíníkan mufahiran. قل للذي أعظى السنين مفاخرا قل للذي أحصى السنين مفاخرا. wọ́n ní ẹ wí fẹ́ni tó sọ pọ́jọ́ bíi tòun náà papọ̀ mọ́ tọjọ́ bíi àpọ́nlé ànábì téèyàn farabalẹ̀ ọjọ́ bíi èyí tá à ń ṣe lónìí tá à ń yọ̀ yìí ọjọ́ bíi yín kọ́ là ń yọ̀ sí ọjọ́ bíi yín báwo àwa yan ọjọ́ kan nínú 365 days nígbà tí eriwo dàrú sọ́jọ́ yòókù bí ẹni tó ní sẹ́ òsàlátì wọ́n rọ omi sínú mọ́tò mọ́kùrọ́ mọ́ bàbá mọ́ ìwọ náà ní bàbá tiẹ̀ sẹ́ òsàlátì ọ̀rọ̀ omi sínú mọ́tò àṣìṣọ ọ̀rọ̀ ni o sẹ́ òsàlátì rọ omi sínú mọ́tò bàbá dáadáa ni wọ́n ń ṣe bàṣẹ jẹ́ sẹ́ òsàlátì kọ́kọ́ sọ omi dẹ́po wọ́n wá ṣẹ̀ṣẹ̀ rọ epo sínú mọ́tò wọ́n fi kàrámọ̀ wọn sọ omi di epo a máa sọ pé à ń sọjọ́ kan nínú ọjọ́ tí àpọ́nlé nínú 365 days rárá o wọ́n la pè wọ́n tán ọlọ́jọ́ bí rẹ̀ náà gbọ́dọ̀ fálù wọ́n ní iná sí. قل للذي ọ̀sẹ̀ kíá. أحصى السنين مفاخرا يا صائل إيسى السر في السنوات. يا صاحي mo pe bàbá wa àpọ́nlé yẹ́sà sírù fi sanawat bàbá kò sí nǹkan bí ọjọ́ eré o a kàn gbọ́dọ̀ pọ́n ẹni tọ́lọ́mùbá ni kò ju ni lọ a kàn gbọ́dọ̀ pọ́n lé gẹ́gẹ́ bí ó kọ yín kò sí nǹkan kan bí ọjọ́ eré kò sí nǹkan kan bí ọjọ́ kan bá mi láyé mọ̀ celebrate ẹ̀ gbàgbé ẹ̀ kò ní túmọ̀ mọ̀ wá bọ̀ wá dáhùn. لكنه في المرء كيف يعيش. anasiri bàbá lákìnnáwó ṣùgbọ́n àfarabalẹ̀ àmọ́ o bọ́mọ èèyàn bá ti ń lo ayé rẹ̀ ni ó celebrate ọjọ́ òbí ẹ̀. لكنه ayé ẹni ní celebrate ọjọ́ òbí ẹni tó jí tí ọmọ tí ó jẹ níjọ́ òbí rẹ̀ kò ní ní káyé wá bò celebrate ẹ o àpọ́nlé ọlọ́run má jẹ́ ẹ̀fọ́ láàpìtàn tàyé ó fi tán. ẹni bá ní ẹ̀fọ́ láàpìtàn ṣojú yín ni ó fi tán. ẹ lákùnrin bàbá ẹ dúró náà àwọn nílùú yìí dá kábẹ́mi lùlù sí kán lùlù sí èmi ń lọ́nu ọlọ́run má jẹ́ ẹ̀fọ́ láàpìtàn tàyé ó fi tán. àpọ́nlé ẹni tó bá wá wò yín sùnsùn ẹni bá ní ẹ̀fọ́ láàpìtàn ṣojú yín ni ó fi tán. àyìndé kọ́lẹ̀ pé wọ́n àyìndé àwọn àwa ti ń sọ láàdì tán àbẹ̀hẹ́ olúwa àyìndé màmá jẹ́ kẹ́lẹ̀ wù ní wa ọmọ káàtìbí óyá. ọlọ́run má jẹ́ fọlá fìtàn táyé ó fìtàn ẹni bá ní fọlá fìtàn ṣojú yìí ni ó ṣetán àwọn ọmọ wa ti ń sọ láàdì tán àbẹ̀hẹ́ olúwa màmá jẹ́ kẹ́lẹ̀ wù ní wa táyé ó fìtàn. ọlọ́run má jẹ́ fọlá fìtàn táyé ó fìtàn ẹni bá ní ẹ̀fọ́ láàpìtàn ṣojú yín ni ó ṣetán àwọn wa ti ń sọ láàdì tán àbẹ̀hẹ́ olúwa màmá jẹ́ kẹ́lẹ̀ wù ní wa táyé ó fìtàn. ẹ bá mi dá dúró báwọn ẹ bá mi dá dúró. mo ti gbẹ́jọ́ mi dé ọba táǹkì bò sí ẹ lójú ẹsìn kò dẹ̀ sí ibi tó o sí kámákámá kì í. sílé tó gbọ́ àtọ̀rọ̀ ẹni dire. àìkú ló mú sọlá. ọba tí ó ní bùkátà ṣàbọ̀bọ̀ kú. tó sálárì mi ẹ̀bá mi. bàbá wa ọmọ ìyá àlọ́ọ̀rin jazakumullahu khairan jaza. àmín. ọlọ́run ní jẹ́ ẹkú pí. àmín.
ọlọ́run ó sàn ẹnjìníà